ìyàwó ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àti ọmọlẹ́yìn gbajúgbajà ìjàǹgbara fún ìyàrá ilẹ̀ Yorùbá ni olóyè Sunday Májàsọ́lá Adéyẹmọ ẹni tó pèèyàn mà sí Ìgbòho. Olóògbé Ọlálékan Àdìsá ìyẹn Àdùgán, ìyàwó ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ìyẹn arábìnrin Abísọ́lá Àdìsá, Ọ̀míìs Nífẹ̀mí Àdìsá, Majid Precious Àdìsá, Idris Olúwayé Àdìsá wọ́n mà ti wọ àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n lọ ṣekú pa bàbá àwọn wọ́n mà ti wọ́n wọn lọ sí ilé ẹjọ́ báyìí o. wọ́n sì ń béèrè fún igba bílíọ̀nù àti àbọ̀ náírà lé mẹ́rin 254 bílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó gbàmábìínú tí ó sì ń kẹ́ tó yọ̀ǹda òkú bàbá àwọn ìrìn Ọlálékan Àdìsá Àdùgán fún àwọn káwọn ṣàyẹ̀wò òkú tó pa nílé ìwòsàn nílùú Ìbàdàn káwọn sì sìnkú ẹ̀ láti nǹkan bí ọdún méjì tí wọ́n ti gbé òkú ẹ̀ lọ sí ìlú Àbújá. ẹ̀wọ̀n àti pé lọ́jọ́ àkọ́kọ́ nínú oṣù keje ọdún 2021 ní àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àtàwọn agbófinró mi ló máa kọlù ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní agbègbè sókà nílùú Ìbàdàn lọ́gànjọ́ òru tí wọ́n ba ilé náà jẹ́ tí wọ́n sì fẹ̀mí ìyẹn méjì tí ó fi ṣòfò dànù. ìyẹn nìkan tó jẹ́ àáfàá ẹbí Sunday Ìgbòho àti Ọlálékan Àdìsá tó jẹ́ ọmọlẹ́yìn Sunday Ìgbòho. látìgbà náà tí wọ́n kó àwọn ọmọlẹ́yìn Ìgbòho lọ sí Àbújá kan tó fi wọ́n sílẹ̀ nínú wọn màkò ti gbé òkú àáfàá àtàpà àti òkú Ọlálékan Àdìsá Àdùgán wọn kò máa gbé sílẹ̀ o. nínú àtẹ̀jáde tí agbẹjọ́rò Sunday Ìgbòho amòfin Yomi Aliu tó fi síta nílùú Ìbàdàn ló ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ìyàwó Àdùgán arábìnrin Abísọ́lá Àdìsá àtàwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti wọ́n wọn lọ sí ilé ẹjọ́ o. ó ní wọ́n jẹ́ kó di mímọ̀ pé àṣírí tú sí àwọn lọ́wọ́ pé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n ti fẹ́ fi òkú Àdùgán tọrẹ fún àwọn ilé ìwòsàn kan láti máa fi ṣe àyẹ̀wò ní ilé-ìwé gíga kan yunifásitì kan láti máa fi ṣe ìdánrawò fáwọn akẹ́kọ̀ọ́. ìyẹn tí òkú Àdùgán ìwọ̀n yóò fi máa ṣe ìdánrawò bí àwọn ó máa já ìyá rẹ̀ láti fi ṣe ìdánrawò fáwọn akẹ́kọ̀ọ́ ilé ìwé náà. àwọn ọmọ Àdùgán àtìyàwó ẹ̀ wọn wá yarí fáwọn olùfẹ́ sílẹ̀ yìí o. wọ́n ní kí ilé ẹjọ́ kó pàṣẹ fún àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wípé dandan wọ́n gbòkú bàbá àwọn sílẹ̀ káwọn ní ìsìnkú ẹ̀ kó lè lọ sùn nítorí pé wọn kò kó ẹ̀ ráàyè látọdún yìí. amòfin Yomi Aliu wá fi jẹ́ kó di mímọ̀ pé àáfàá tí wọ́n pa nílé Ìgbòho ó ní ó jẹ́ ìmáàmù àwọn mùsùlùmí nínú agbègbè tí ilé Ìgbòho wà. ó pe orúkọ ẹ̀ ní àáfàá Yẹkẹ́yìn Ọlátúbọ̀sún Abdulfatai. ó ní orúkọ ẹ̀ ó ní lọ́gànjọ́ òru tí wọ́n kọlu ilé Ìgbòho láìsí nǹkan kan. ó ní yàtọ̀ sí àwọn tí wọ́n kó ó ní wọ́n kó ẹnìkan náà pẹ̀lú àwọn ọmọ ẹ̀. ó ní ìlú Àkúrẹ́ ni wọ́n ti fìyẹn sílẹ̀ ní ìpínlẹ̀ Oǹdó tí wọ́n fún ní $20,000 pé kóun yàtọ̀ mọ àwọn ọmọ ẹ̀ ká fi padà sí ìlú Ìbàdàn táwọn ti kó wọn. amòfin Yomi Aliu wá bẹ̀rẹ̀ náà tẹ̀lé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́. ó ní wà tí àwọn ti pọ̀ jù. ó ní wọn ò bọ̀wọ̀ fófin. ó ní láti ìgbà tí ilé ẹjọ́ ti pàṣẹ wípé kí wọ́n sanwó má bínú fún Ìgbòho. ó ní wọn kò san owó náà. ó láwọn tó ti pè wọ́n ní ẹjọ́ nínú oṣù karùn-ún àti bẹ̀rẹ̀ oṣù kẹfà ọdún yìí ṣùgbọ́n wọn kò tiẹ̀ dáhùn rárá. ó ní kò jọ òun lójú. ó ní bí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ṣe máa ń hùwà ìwàkiwà nìyẹn. ìwà kò sẹ́ni tó lè fún mi wọn yóò máa tẹ òfin lójú. kódà ó náà ṣe bẹ́ẹ̀ fún àwọn agbẹjọ́rò ilé ẹjọ́ gíga Supreme Court Justice. amòfin Yomi Aliu ó wá jẹ́ kó di mímọ̀ pé àwọn nírètí pé pẹ̀lú ìjọba tuntun tó gbòde tí wọ́n bá ti yan mínísítà ọ̀rọ̀ ìdájọ́ míì èèyàn Attorney General of the Federation ó lóun mọ̀ pé yóò wà àkàṣe sí yóò jẹ́ káwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kí wọ́n máa tẹ̀lé òfin. ṣùgbọ́n o ìyàwó Àdùgán Abísọ́lá Àdìsá àwọn ọmọ ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta Ọ̀míìs Nífẹ̀mí Àdìsá, Majid Precious Àdìsá, Idris Olúwayé Àdìsá wọ́n ti ń pariwo ẹgbókù bàbá wa lẹ̀ o ẹ̀sìn fún wa ní bílíọ̀nù igba àti àbọ̀ lé mẹ́rin náírà 250 bílíọ̀nù náírà ká sì sìnkú bàbá wa.